lálẹ́. Ẹ wálé bá wí pé ẹ já welcome bàbá oníwàásí. Ọ̀tọ̀ ni tí ẹ já wí pé akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni èlùwẹ̀ jẹ́ pọ̀ náà. Jaishi min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Extrovert. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min extrovert. Baba Amirul Jaishy yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Yabna al-Bukhari ya salati afnaita islamaka bin najati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Akọni Amirul Jaishy min du'ati yab'athu Allahu ma'al hudati. Zidira tún wí pé zidira hamatan li Amirul Jaishy na sọ́ọ̀fì. 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 Ẹ sọ̀rọ̀ àti gáúsù ní ẹ̀wá jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn. Wọ́n ní ẹ̀wá jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn. Zidira hamatan li Amirul Jaishy na sọ́ọ̀fì. 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 Kayfa uhayyi man hawa kulla ma'adinin. Kayfa nuhayyi wa kayfa uhayyi man hawa kulla ma'adinin. Man hawa kulla ma'adinin. Ala man ajid da'wa muhibbun li honesty. على منهج الدعوة محب للhonesty. مولانا أمير الجيش بقول يا زبائن كينيجا. مولانا أمير الجيش بقول يا زبائن كيني. وكيف. bàbá tó bí yín inú wọn gan dùn lálùkìyámà.
وكيف نحيي من هوى كل مادن. ìwọ náà rólé àwọn bàbá rẹ̀ àmọ́ inú bàbá rẹ̀ ò dùn sí ọ lálùkì àmọ́ ìwọ náà mọ̀ ìwọ ọmọ. وكيف نحيي Mọ̀lánà Amirul Jaishy من هوى كل مادن. rí bẹ́ẹ̀ ṣe fíìtì ni àwa mísì Amirul Jaishy púpọ̀ mọ́ nígbà tọ́lọ́run ti ní kẹ́yìn ó jókòó tí gbogbo nǹkan sì jókòó sára yín. على منهج الدعوة muhibbun li honesty. محب لأنسي. Mọ̀lánà Amirul Jaishy ọlọ́run abiọ́ ikú tó yáwọ́ ọlọ́run má fi gbà yín lọ́wọ́ wa. على منهج الدعوة محب لأنسي. ẹ wo n bá ní ma kí yín àdúrà yín ó kọjá ntẹ́yìn ó kàn ṣe lérèfé. على منهج الدعوة محب لأنسي. abalajọ tí kéwù òfin wàwé wí. على منهج ẹnjìnà ẹ bá ṣàánú rẹ. محب لأنسي. Ya Mọ̀lánà Amirul Jaishy ikú ò ní gbà yín lọ́wọ́ wa. Àmín. alibarikola ní Muhammad ọlá abasala ti ń wájú ọlọ́run. ẹ dákun odidi kúlú Allahu ẹyọ kan àmọ́ bàbá tí ń kọ́ ká tó ṣe kúlú Allahu fún bàbá lálùkìyámọ̀ bàbá tí ń rólé dáadáa tí wọ́n já mọ́ wá jẹ́ ká bá mọ̀ pé erin jogun mímọ́ ẹ má ṣe tí ń lọ. àwọn ni ẹja ọkọ ṣẹlẹ̀ àkọjá kò kan fún ẹja àjọ yìí bisimilahi rahman rahim laqad ja'akum rasulun min anfusikum. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. مولانا أمير الجيش للقيامة بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. bó ti yóò rí ló wá rí un àná tí ò já gbàgbé òní òun lákòókò kí dáadáa kì í ṣe kọkàn mọ́ kí àná nìkan alo ní gangan sún. òní ò bọ̀nà jẹ́ o sọ pé lẹ́yìn 20 years kásẹ̀ tó yin khalifa wọ́n ti mọ̀ pé èyí tí wọ́n ṣẹ̀ bí òun kò ní làákà yìí. àbí náà. àkọ́bí bàbá ò lọ́pọlọ. ẹ dákun ní sìn. akí sheikh wa Habibullah. bá ti ń wọlé olóyèrè náà àwọn máa wọlé tẹ̀lé àwọn náà ni. oníwàjísà náà ó tẹ̀lé àwọn náà ẹ bẹ́ẹ̀ tẹ̀lé àwọn lẹ́ẹ̀kan ọ̀kadà mẹ́rin náà gbé débi mo ń wo àfa àkẹlẹ̀ kan ó lómi dáadáa o ó tún wá kó èèyàn méjì lẹ́yìn nítorí ìsìnkú kọ tẹ́ ẹ bá kún kọ́. ẹ dákun tẹ́ ẹ bá kún kọ́. àlùfáà wa Sheikh Habibullah Habibun olóríire tọ́lọ̀ ń lò fáwa nù kò ní tí a lójú láti wí ẹ bá ní a máa wí mọ́ ẹ bá máa láìkẹ́ ẹ ní láìkẹ́ a máa wí náà ni ẹ tọ́lọ̀ ń lò fáwa nù gbogbo bí ó ti lè wù kí wọ́n mọ̀ wá lónìí arákùnrin ọlọ́run tọ́lọ̀ ń lò fún wa nù ọ̀dọ̀ wọn la gbé àwọn ni wọ́n open Instagram wọ́n ní ká open rẹ̀ wọ́n sàrí pé tí bá sà ti jí gbà mí èmi ó kàn máa dánulẹ̀ láàmú mo kàn lè máa dá wákà máa hun kọ̀sídà sáà máa ké káàkiri lólè ana ni àwẹ̀ gbogbo tó ń dalẹ̀ yìí wọ́n ní díẹ̀ lọ́nláìn ó lé mi ò ní Instagram mi ò má bá ṣe ń lò. àná kọ́ la bẹ̀rẹ̀ àná ni wọ́n mọ̀ ni tó àná lọ sẹ̀ open TikTok. ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ rí àǹtí ẹ̀ àwọn wa ni a open rẹ̀ a sì open rẹ̀ látọ̀dọ̀ wọn kódà àfa youth Sheikh Abdulkadir Aridonu àwọn àkọ́kọ́ àti ń lọ programu lẹ́kọ̀ọ́ dáadáa àmọ́ pa lọ programu ta gbangba táyé ti rí wa tẹ́ fi ń pè wá ọ̀dọ̀ àbá Aridonu náà àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ níta fi gbé wọn sí orí náà nìyẹn wọ́n dẹ̀ ń tẹ̀lé wa láti gbà yẹn tó fi di sin àtọ̀dọ̀ extrovert láti mọ̀ wọ́n kódà bá wa Jíbádé tí wọ́n jòkó yìí ìgbà táwọn náà gbé wa sí Ìbàdàn extrovert ni wọ́n mẹ́sẹ̀gì pé mo fẹ́ gbé àwọn àfa yìí wá sí programu mi. àfa wa Jíbádé. tábà fẹ́ mọ̀ ká wọn tí Ọlọ́run ń lò fún wa àtàrẹ extrovert ni wọ́n ti mọ̀ wá. lọ́pọ̀lọpọ̀ àwọn náà wá support wa pẹ̀lú gbogbo ntọ́lọ̀ ń fún wọn àwa rí wọn àwa ní kí wọn Ọlọ́run má jẹ́ tí ó bàjẹ́. àbíbọn láyú kọ́sù bíi àbíbọn. àbíbọn láyú kọ́sù bíi àbíbọn. àbíbọn láyú kọ́sù bíi àbíbọn. àbíbọn láyú kọ́sù. Haji Idris. Day by day. Haji Idris. ọ̀pọ̀ àwọn tọ́lọ̀ ń lò fáwa náà àwọn ọ̀rẹ́ lọ́lọ́ ń lò fún wa. Habibullahi alájàsá èèyàn wa. rọ́dọ̀ ọ̀rẹ́ kò ti pè rẹ̀. Day by day. Haji Idris Haji Túndé bàbá ọlọ́mọ tuntun
Ajibade bàbá ọlọ́mọ tuntun Kọ́ńtà. Àbíbò Ajibade Kọ́ńtà. láyù kọ́ ṣubí Àbíbò Àbíbò láyé alájàsá èèyàn wa bàbá ọlọ́mọ tuntun láyù kọ́ ṣubí Àbíbò ọba síbẹ̀ Oya Jeba. Àbíbò Ó ti débẹ̀. Ó ti kálẹ̀ síbẹ̀. Àbíbò. Jebade. Àbíbò Bíbó. Àbíbò láyù kọ́ ṣubí Àbíbò Ajidi. Àbíbò láyù Ajitunde. kọ́ ṣubí Àbíbò Èmi ṣiṣẹ́ àgbà ni. Àgbà. Àbíbò láyé alájàsá èèyàn wa. Gaothu kò ìdàkálà ẹ wálé. Aṣẹ́wó àdínì àwọn aláṣọ bíi tẹ́lẹ̀ mọ́ òyì fún yín. Iwájú ẹni tí Bìkan wà tẹ̀ ní débẹ̀. àwọn bìkan wà tẹ wà kọ́fà sí ẹ̀ẹ́dẹ́ta. Tẹ́bà ìfilẹ̀ débẹ̀ wọ́n fẹ́ pè é fún yàn ni. ẹ dákun. Haji Idris ọ̀rọ̀ yín náà là ń sọ tẹ́ fi dé ẹ̀yin tọ́lọ̀ ń lò fún wa. Alẹ́ ń tẹ̀lé ayín wọlé níṣẹ́. alẹ́ ń ta àwọn olóríire wọ́n mọ̀ tẹ̀léra wọn náà ni aláwọn oníwàjísà náà ó tẹ̀léra wọn àwọn olóríire náà ó ṣe kíni wọ́n ó tẹ̀léra wọn kákó mo ti kó bẹ́ẹ̀. A ti kó bẹ́ẹ̀. Haji Idris ọlọ́wọ́ níjó bàjẹ́ fún yín àti Haji Tunde. Àmín àmín. ọlá la ilaha illallah. Àmín. ọlá Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. sẹ́rí oríire táwa ṣe ni pé àwọn ọ̀rẹ́ wa náà lọ́lọ́ ń lò fún wa kò jó jásí pé bóyá bàbá arúgbó kan tá máa fi aṣọ nulẹ̀ ọ̀rẹ́ làjọ fi ń ṣe Lápadà máa ṣe àbùdù fún. ẹ dákun. Ẹjọ́ àìbá mọ̀ tó bá ní ọ̀rẹ́ tí o ti dé tí sì ń gbé mọ́tò bọ̀ tó bá ti dé kó yọ sí ìtì ẹ̀bọ ojú àgbo kó lè ibi jókòó sí. Inshallah. Ẹ dákun nísìnyí ẹ já máa lọ sí ọ̀dọ̀ mo kí àfàwà àgbáyé ọlọ́run níjó bàjẹ́ fún yín. Sheikh wa mọ̀tẹ́ ọ̀la Sheikh wa Yayi Ajibade Kọ́ńtà. ọlọ́run níjó bàjẹ́ àfàwà Jíbádé ọlọ́run níjó bàjẹ́. Àfàwà àgbà àwọ̀dì Sheikh Abdul Kabir. àfàwà ló mọ́tà